Bismillahirrahmanirrahim. Ìbàjẹ́ ò lórúkọ méjì, ìbàjẹ́ ló ń jẹ́. Anakumullah. Dídú ẹni tó dá ní ìbàjẹ́. Akramakumullah. Al-Qur'ani lò pé Bismillahirrahmanirrahim. ظهر الفساد في الأرض في البر والبحر بما كسبت أيدي الناس. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. نعم. ظهر الفساد في البر والبحر. Ìbàjẹ́ yìí ó hàn káàkiri, ó hàn lórí ilẹ̀, ó hàn lórí omi. Bima kasabat aydin nas. Pẹ̀lú iṣẹ́ ọwọ́ àwọn ènìyàn tí wọ́n ṣe. Ìyẹn ló fa ìbàjẹ́. Kán bá lè tọ́. Lọ́jọ́ yẹn bá dé kò sẹ́ni tó lè dá padà. Yawma idhin yasadda'un. Ọjọ́ tá à ń wí yasadda'un. Wọ́n là mọ́lẹ̀ báyìí. Wọ́n ní rí bomi yẹ̀ sí. Yatafarraquna ila al-jannati wan-nar. Ọjọ́ tó bá délẹ̀ gbàmù. Ẹni tí ó wọ̀nà lọ, ẹni tí ó wà àlùjánnà lọ. Man kafara fa alayhi kufruhu. Ẹni tó bá ṣe kèfèrí, ó ṣe fúrí ara ẹ̀. Wa man amila salihan fali anfusihim yamhadun. Ẹni tó bá man amila salihan tí wọ́n bá ṣe rí. Fali anfusihim yamhadun. Fúnra ẹ̀ ó ṣe fúnra ẹ̀. ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله. Ọlọ́run bá lè fún àwọn tó bá ṣe dáadáa, ó lè fún wọn lẹ́san. إنه لا يحب الكافرين. Ọlọ́run fẹ́ràn gbogbo aláìmoore èèyàn. صدق الله العظيم. Naam. Eléyìí Ọlọ́run ò sọ wípé ire ó ti fojú hàn kiri lórí ilẹ̀. Anakumullah. Ìbàjẹ́ náà ni. Akramakumullah. Ìtumọ̀ ìbàjẹ́ yìí náà ni pé ìbàjẹ́ làwọn èèyàn fara mọ́ jù. Allahu Akbar. Ìbàjẹ́ ní máa ń wù wọ́n ṣe. Ìbàjẹ́ ní ó súnmọ́ ọkàn wọn. Ju kan ṣe dáadáa lọ. Ju kan ṣe dáadáa lọ. Wọ́n fi sọ pé ìwà bàjẹ́ ló ń wí, ọkàn rẹ̀ dọ̀tí, ọkàn rẹ̀ bàjẹ́. Ṣé yàtọ̀ wà nínú kílẹ̀ bàjẹ́, kíwà bàjẹ́, kọ́kàn bàjẹ́, kan wá sọ pé ẹni ìbàjẹ́ lẹ́ni? Ọlọ́run ò dá ilẹ̀ bàjẹ́. Allah. Kò sì dá ìbàjẹ́ sórí ilẹ̀. Akramakumullah. Gbogbo wọn tó dá nǹkan dáadáa ni. Allah. Bọ́tọ̀ ọmọ ènìyàn nìkan nínú gbogbo nǹkan tó dá sórí ilẹ̀ yìí ni wọ́n ń ṣe ìbàjẹ́. Ọmọ èèyàn nìkan. Bẹ́ẹ̀ ni. Akramakumullah. Sọ nǹkan míì tó ń ṣe ìbàjẹ́. Làákàyè tó fún ọmọ ènìyàn ni ó jẹ́ kó mọ̀ pé nǹkan ìdá nǹkan yóò dá. Anakumullah. So tí ò bá ti wá lo làákàyè yẹn sí nǹkan tó dáa, yóò máa ṣe bàjẹ́ ni. Allahu Akbar. Torí òdì kejì dáadáa yẹn ó ní bàjẹ́. Akramakumullah. So àwọn ẹranko tó wà lórí ilẹ̀, kí ni wọ́n fi ń balẹ̀ jẹ́? Wọn kò sí nǹkan kan tayọ pé kán jẹ, kán mu, kán gùn, wọ́n sì máa lọ wọn ni. Kò sí làákàyè lọ́dọ̀ wọn láti fi ṣe pẹ́rẹ́gí pé eléyìí ló dáa, eléyìí ò dáa. Rárá. Akramakumullah. Wọ́n sì ní ṣe tí ò dáa. Rárá àwọn ẹranko kan wípé àwọn eléyìí kó jọ síbi nǹkan tí ò dáa náà fẹ́ máa ṣe. Nírí wọn. Allahu Akbar. Inna Allaha ta'ala khalaqal insana
wa khalaqa fihi al-aqla wa shahawata. Ọlọ́run dá èèyàn ó fún ní làákàyè nínú làákàyè yẹn ó wá fi ṣáwà ẹ̀yìn mo fẹ́ ṣe tó jẹ́ ohun ó fi síbẹ̀. wa khalaqa al-malaika. Ọlọ́run dá àwọn màláíkà. wa khalaqa fiha al-aqla wa lam yakhluq fiha ash-shahawa. Àwọn màláíkà mọ̀ bọ́tí àwọn màláíkà yẹn ákìlù tọ́lọ́run fún wọn yàtọ̀ sí tiwa ákìlù tí wọ́n fi tẹ̀lé ọ̀rọ̀ ẹni láì pé tó bá dá Ọlọ́run ó pa wọn láṣẹ ni wọ́n sì tẹ̀lé àṣẹ Ọlọ́run. la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun. Màláíkà ò ní ṣẹ̀ èèyàn ni ó ṣẹ̀ màláíkà ò ní ṣẹ̀. wa khalaqa al-baha'ima. Ọlọ́run dá àwọn ẹranko. wa khalaqa fiha shahawata wa lam yakhluq fiha al-aqla. Ọlọ́run ò fún wọn làákàyè àmọ́ dá ẹ̀hùn mú fẹ́ ṣe tó wà lára akọ sábo ó dá sí wọn lára. faman galabati shahawatuhu aqlahu. ẹni tó bá yá sí pé khayrun lahu khayrun minhu. ẹni tó bá yá sí pé mo fẹ́ jẹ mo fẹ́ bóbìnrin sùn mo fẹ́ ní mọ́tò mo fẹ́ kọ́lé ló bá gà lábà lẹ́mìí ẹ̀ yóò bo làákàyè kò ní ríran. Allahu Akbar. àwọn ẹranko tá wá rí yẹn wá wúlò jùlọ. wa man galaba aqiluhu shahawatahu. ẹni tí làákàyè bá bo tó pọ̀ tó bo ṣáwà ẹ̀. iltahaqa bil malaika. yóò pàdé pẹ̀lú àwọn màláíkà. ó yìí jọ connect. bó ṣe rí nìyẹn. kí Ọlọ́run kí ó járe yín pẹ́sà ìbàjẹ́ yìí gẹ́gẹ́ bẹ́ ṣe fún wa ní túmọ̀ rẹ̀ tí definition tó dẹ̀ clear dáadáa kálukú ń ṣe ọkùnrin ń ṣe obìnrin ń ṣe bá ṣe wá wà ní ìlú tàǹjọ́ ọmọ Nàìjíríà yìí ọ̀dọ̀ ìjọba ní kálukú ń là mọ́ báwo ni kálukú ṣe fẹ́ tún rẹ̀ bí. Nàìjíríà yìí gbogbo nǹkan ìjọba ni ìjọba ní sẹ́ńtà gbogbo nǹkan. tí ò bá sí kankan bá yín gẹ gírí ìjọba ó ta ni ìjọba ta ló ń jẹ́ ìjọba ṣèjọba yẹn wọ́n lọ kó wọn wá láti ibòmíì ni àbí lára ara wa náà ni wọ́n ti dìjọba. kama takunu yuwalla alaykum bẹ́ẹ̀ bá ti rí níjọba yín ó rí orí wọn lọ wá ń bì kan wọn lọ kó wọn wá láti wọ́n yí ṣàjòjì. àwọn ẹnìkan láàrin ilẹ̀ lábìsọ lórí fún yín. bẹ́ẹ̀ ni so níbo níjọba ti lẹ́yìn yẹn bá ṣe wà yìí ìjọba kan là ń ṣe yìí. akramakumullah. ìjọba ó kéékèèké kó tó wá di ńlá. akramakumullah. wọ́n bá fi ẹ́ síbì kan ṣe dáadáa bẹ̀rù Ọlọ́run bẹ̀ wàárí ń bẹ̀ má balẹ̀ jẹ́ ń bẹ̀. ibi tán fi ẹ́ sí tó lè ṣe eré tó lè ṣe dáadáa àpò ara ẹ ló ń dá sí. ó fi hàn pé tán bá fi ẹ́ sípò ìjọba bó ṣe ṣe nìyẹn. bìtìmẹ́lì nìkan náà ni wọ́n sì fi sọ́dọ̀ rẹ̀ nínú mọ́sálásí Rátìbí
wọ́n wá béèrè owó wọ́n wá ní Abdullahi náà ló náwó láyì. ó di Bàkínzó ní Bàkínzó gómìnà kan ní Kánò nígbà tí àwọn Buhari gbàjọba wọ́n wá kó wọn wọ́n bá 3 million lọ́dọ̀ ìjọ náà lọ́nà kúdín gọ́ọ̀mẹ́ntì agídán gọ́ọ̀mẹ́ntì kí ni láìfi tòun bẹ̀ wọ́n bówó gọ́ọ̀mẹ́ntì inú ilé gọ́ọ̀mẹ́ntì ní kí ni láìfi tòun so bó ṣe rí nìyẹn láti bí kéékèèké náà lè yíò máa fi láti bí kéékèèké ni wọ́n fi ẹ́ ṣe tíṣà òun teach ó wá ń fèlì àwọn ọmọ òun pàṣẹ ọmọ tiẹ̀ láàrin wọn ìjọba kékeré nìyẹn fàsáàdù kan ni Allahu Akbar ó já sí pé irú ẹni bẹ́ẹ̀ tóun bá dépò ìjọba gíga àwọn ọmọ rẹ̀ nìkan ni wọ́n wà ní gbogbo ọ́fíìsì kọ̀ọ̀kọ̀ tí ẹ̀ ní rẹ́lòmí akramakumullah so ìkan ni ẹ̀ tó bá tún wá wà ní tíṣà ọmọ ẹ̀ wà ń bẹ̀ ẹ̀yìn gbogbo wọn wọ kíláàsì báyìí wọ kíláàsì ọmọ ẹ̀ wà nù kíláàsì yẹn òrẹ́ lómi pè ó yẹ ká tíra ọmọ ẹ̀ ló ń nà ká sí bàbá ò sí bẹ́ẹ̀ radiyallahu ta'ala anhu wallahi alazim radiyallahu ta'ala kì í ṣe pé a fi ń pọ́n wọn Allahu Akbar bàbá ò sí bẹ́ẹ̀ radiyallahu ta'ala anhu àwa ní nínú kíláàsì mo sì ní classmate méjì lórí ìjókòó yìí lórí ìjókòó tí ó máa jẹ́rìí rárá inú kíláàsì yẹn mo fẹ́ kẹ́nìkan lu wọn sọ̀rọ̀ láwọn tí wọ́n jọ jókòó ní kíláàsì pẹ̀lú babaláyé gẹ̀tò ní tí wọ́n jọ wọ blue papọ̀ ẹni tó bá dára ẹ̀ lójú babaláyé gẹ̀ ní kíláàsì ní ìsọ̀rọ̀ wọn pọ̀ ìsọ̀rọ̀ pé tó bá dára ẹ̀ lójú ó kọ́kọ́ ti dára ẹ̀ lójú ọgbà yẹn ń wò yín ó yà láti àbánikan dá ọwọ́ á ṣe báyìí sí mi sọ ọ́ pé lójú gbogbo ayé àwọn èèyàn ó máa wò ẹ́ ọmọ iṣẹ́ àbí nǹkan tó ṣe pé wọ́n ń kọ́ wáyé ẹ̀kọ́ ni tó ṣe pé bàbá wọ́n ṣe bí ìgbà tó ṣe pé wọ́n ní tẹ̀sí ọmọ wọn àmọ́ náà dojú ọmọ ọlọ́mọ ọlọ́wà ní kọ́kọ́ ọmọ ọyàn ẹ̀sán ni bàbá òfin ṣe bẹ́ẹ̀ wọ́n ní ìwé pé bóyá pé kínní wọ́n ní ọlọ́jà ní pẹ̀sán ṣáájú àfáwà yìí ti fẹ́ dá sí ẹ má dá mi dá o tí èmi fẹ́ sọ nǹkan kan tó lọ́nà tó lè lo gbogbo pé a máa túmọ̀ ẹgbẹ̀rún lórí ọkọ̀ ìgbò àgbò tí mo fẹ́ sọ ní ọ̀rọ̀ kátù àgbànúmọ̀ pé a ní kátù ìsáàjì pápájọ àbá àmójú dáwọn lọ hayata kíláàsì yìí ọlọ́run fún yín lẹ́bùn handwriting àtàwọn ẹ̀kìtì lérò pé èmi ní ó lò kí n máa fún àwọn mẹ́tẹ̀ẹ̀tẹ̀ kátù so níjọ́ kan sáà pẹ̀lú wọn wá sí ṣáàzùwà wọ́n ní àwọn kọ bísímìlá àmì òròyìn amẹ́ta yẹn èmi bàbá àmójú àti èmi àti Suleiman Yusuf ní Àbújá so bàbá ní kakọ bísímìlá àmì òròyìn tọ́jú bọ́ọ̀dù àpò ẹjú bọ́ọ̀dù ní kò ṣe gbogbo ilé ní kòkò síbẹ̀ tó máa dúró ọ̀dọ́ ní kakọ̀ bọ́ sínú láì máa tẹ́lẹ̀ so ẹsẹ̀kẹsẹ̀ bí abábẹ̀rẹ̀ dúkọ́ àmẹ́tẹ̀ta yẹn ẹni kí ní kọ́ sí ẹni kejì náà kọ́ sí ẹni kẹta náà kejì bàbá ní ṣẹ̀yẹ́ pé ìjà báyìí so
so ibi tí wọ́n fẹ́ níbi tí wọ́n lọ bẹ ni pé bàbá ń tọ́ka sí hátùmí ìbò dà wọ́n mímọ nǹkan tí mímọ mìzánìyà tó fi wò bá ń tọ́ fún wọn torí hátù ẹ̀yìn kan tí mímọ ni pé ọ̀tọ̀ ni jaman ọ̀tọ̀ ni kí wọ́n tẹ̀lé kọ́ńdà hátù kojú lórí rà àdúrà kan kótó wọ́n wà láyé àmọ́ kọ́ńdà yẹn àmọ́ kọ́ńdà yẹn ni mo kọ́ńdà bí kọjá bàbá sọ pé wọn kì í ṣe túṣàdú ó sì wọ́n ti ní túṣàdú kò sí lórí bàbá nínú rẹ́kọ̀dù níta rí mú ń bẹ̀ òun ní pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ní kí wọ́n kọ́ yìí ni wọ́n kọ́ dà àmọ́ bàbá mọ̀mọ́ kájúkò ń bi tí wọ́n wá tọ́ka sí ní ìbò lọ́dà tó sì já pé mẹ́tẹ̀ẹ̀ta ní lọ́dà ọlọ́mọdé àjẹ́ kí á rí pẹ́sà. ìjọba kékeré nìyẹn lọ́dọ̀ olùkọ́. so bó ṣe wà nìyẹn lọ òkè. Allahu Akbar. Ó lè náà bá jẹ́ local government chairman Naam. ibẹ̀ ìjọba kékeré nìyẹn. Akramakumullah. Báwo ló ṣe ṣe sí? Àwọn aráàlú kan búra fún ẹ fún ó búra wípé mo fẹ́ ṣe dáadáa pẹ̀lú wọn, ṣáwọn ló ń ṣe dáadáa fún ni àbó ń kó sápò? Tẹ́lẹ̀ gbogbo pátì ló ní manifesto, nǹkan báyìí ni mo fẹ́ ṣe, nǹkan báyìí ni mo fẹ́ ṣe. Kò sí manifesto mọ́, kò sí mọ́. So ó nìyẹn tó fi dórí governorship tó fi dórí presidential. Wọ́n bá débẹ̀ táràlú ò rí nǹkan tí wọ́n ń fẹ́, a máa rí pé ẹni kò ìjọba yóò dá, ìjọba yóò dá. So ó nìyẹn. Akramakumullah. Kí Ọlọ́run kí ó járí pẹ́ níbi ọ̀rọ̀ ìjọba ìsà bẹ́ẹ̀ ṣe fún wa ní àpẹẹrẹ pé àti bí kéékèèké lèyàn ti máa mú nínú ẹ̀kọ́ tẹ́ ti kọ́ wa lórí ìjókòó iná ni ẹ sọ ọ̀rọ̀ kan fún wa, ẹ pè ní al-adabul insaniya. Ẹ wá ní mẹ́ta ni. Alákọ̀ọ́kọ́ ni alhaku, ẹlẹ́ẹ̀kejì ni alwajib, ẹlẹ́ẹ̀kẹta at-tadhiya. Mẹ́tẹ̀ẹ̀ta yìí lágbẹ́rin fasádù yìí pẹ́rẹ́gì wo la lè fi wọ́n sà kọ́nà kó jẹ́ àríkọ́. Òun gan ni ìpìlẹ̀. Akramakumullah. Alhaku walwajib wat-tadhiya. Kí ni haku yẹn? Anakumullah. Haku ni pé in tó tọ́ ni. Akramakumullah. Wájìbù ni pé ọ̀ranyàn ni. Tadhiya ni pé èmi náà fẹ́ sacrifice. Akramakumullah. Kí n lo sacrifice sínú ìlú ẹ̀? Anakumullah. Kí lẹ́ ń pè? Wájìbù yẹn, wájìbù. Naam. Kí ló ṣe responsibility ẹ̀? Haku, right. Naam. Àbí? Bẹ́ẹ̀ni sà. Tadhiya, sacrifice. Gbogbo èèyàn máa ń kígbe right ni. Alákọ̀ọ́kọ́ làwọn èèyàn mú. Kò fún mi right mi o, wà lálẹ́kọ̀ọ́ wa ibi tí right ti ẹ ibi tó parí sí ibẹ̀ ni tẹlomi ti bẹ̀rẹ̀. Allahu Akbar. Wọ́n máa bèèrè pé democracy. Wọ́n pè ní illiterate. Tó bá rẹ́ni tó ń ṣe kò tí ẹ̀rẹ́ni tó ń ṣàgbẹ̀, àwọn yẹn aró oko kan ni wọ́n, ó sì fẹ́ jẹun. Wọ́n sọ pé kí lẹ́ ń pè, a máa ń dá òwe kan, àfáà tó ní òun mú Ọmọ ní jẹ́ tíra. kò ní jẹ́ tíra. So
àmú Sinai yẹn lọ́kùndúndùn fún wà lára ìwà. ẹni tó bá níwà lèyàn pè ní ṣẹ̀rífù qawmin. ṣẹ̀rífù qawmin òun nìyẹn. kò ń ṣe pé tó bá joyè. àìmọye oyè nísìnyí tó bá dé ilẹ̀ wa ń bí gbogbo ẹ̀ káàkiri wàhálà ìmọye ọba tó bá ti ń kúrò ní ilé bíi mélòó kan tó filẹ̀ tó jẹ́ láàrin street báyìí ẹ lè lọ bá nú ẹ̀ so èyàn ó máa tẹ́bá ti rí baálẹ̀ ẹ̀rọ báyẹn wọ́n wà ń bẹ̀ ni àwọn náà máa gbọ́ owó ṣàkọlẹ̀ a bá ti pàtẹ sí títì báyìí ó ní iye tí wọ́n máa gbà so الشرف الحقيقي هو منظومة أخلاقية شاملة تقوم على الصدق والأمانة والنزاهة والوفاء بالعهد وحماية الأعراض والوقوف في وجه الظلم. شرف nìyẹn. ṣó ka mọ́tò síbẹ̀ ṣó ka lé síbẹ̀. منظومة أخلاقية. ìwà àwọn ìwà tó síjọ شاملة tó kún. تقوم على الصدق. a ṣe pé ó dúró lórí pé olóòótọ́. والأمانة. olámẹ́ẹ̀nẹ̀ trust. والنزاهة. ó ní kí ni ẹ ń pè mímọ́. والوفاء بالعهد. ó ń pé àdéhùn. وحماية الأعراض. ó ń ṣọ́ ọmọlúàbí. والوقوف في وجه الظلم. ó dẹ̀ dúró síwájú ẹni tó ń ṣàbòsí pé kò ní rọ́nà lọ. إنه جوهر الإنسانية. ìyẹn gan nìjọ́mọ èèyàn. الذي يظهر في أفعال المرء. òun ni ó máa hàn nínú iṣẹ́ ọwọ́ ẹ̀. وسلوكه اليومي. àti wá ẹ lójoojúmọ́. ولا يتحقق بالأقوال وحدها. kì í ṣe à ń sọ pé ana sheriff. أو بالانتساب العائلي. abo súnmọ́ ìjọ fámìlì tó níyì. Allahu Akbar. mọ̀ mí ni èmi ọmọ lágbájá ni ìyẹn kọ́ ni. والمظاهر الخداعة. àwọn mọ̀zọ́ìrù tó yọ báyìí sí gbogbo ẹ̀ láti pé ẹ̀tàn yìnrìnyìnrìn ni tó ń tọ̀yàn ìyẹn kọ́. aṣọ ẹ lè tó bá mọ́ ó lè má da rẹpẹtẹ wa anta sharifun. Allahu Akbar. tí yẹn bá ti rí gbogbo àwọn nǹkan yìí kó mọ́ra kódà tí ò bá lówó ṣẹ̀rífù ni. ìsàṣàrìtàn ayẹ̀kù náà rìsíkù màlán. kì í ṣe dandan kówó tàbá pé rìsíkù kó wá jẹ́ owó ni. kọ́díyẹ̀kù ní rìsíkù kò lè pọ́n. ó lè jẹ́ wà ó lè jẹ́ ẹwà. kọ́díyẹ̀kù ní rìsíkù àkìlá. ó lè jẹ́ làákàyè tó fẹsẹ̀ múlẹ̀. zadahu al-hilmu jamalan wa kamala. ó tún wá ní àgbémọ̀ sùúrù pẹ̀lú ẹ̀. zadahu jamalan wa kamala. ó jẹ́ ó pé ó jẹ́ ó rẹwà. Akramakumullah. qad yakunu rizqu zawjan salihan. ọba níyàwó rẹ̀ ìyẹn lè jásì kí fún ẹ. Allahu Akbar. aw qarabatin kiraman wa iyala. tó ní fámílì tí fámílì yẹn dá tó láwọn ẹbí táwọn ẹbí yẹn dá. qad yakunu rizqu ilman nafi'a. ó lè jẹ́ mímọ̀ lásìkí táwọn wí. Allahu Akbar. qad yakunu rizqu a'maran tiwala. ó lè jẹ́ mi gúngùn lórí. Allahu Akbar. Ọlọ́run ṣásìkí fún ẹ náà nìyẹn. qad yakunu rizqu qalban safiya. ó lè jẹ́ ọkàn tó mọ́ òun lásìkí lásìkí tọ́lọ́run fún ẹ. yamunahu nasa widadan wa nawala. yóò máa fún àwọn èèyàn ní ìfẹ́ àti ọ̀rẹ́ǹta. qad yakunu rizqu balan hadi'an. ó lè jẹ́ làákàyè tó farabalẹ̀
innamal marzuqu man yahda ubalan. ẹni tá a bá fún lásìkí lẹni tí làákàyè balẹ̀ qad yakunu tí ò ṣe hànràn tabu'an khayran. ó lè jẹ́ àdámọ́ dáadáa yabuzulul khayra yaminan wa shimala. tí ó máa ná sí lọ́tún báyìí yóò máa ná lósì báyìí qad yakunu rizqu thawban min tuqa. ó lè jẹ́ aṣọ tó wọ̀ kì í ṣaṣọ yẹn kó rẹwà àmọ́ pé ìbẹ̀rù Ọlọ́run ló wọ̀ fahuwa yakisul mar'a izzan wa jalala. òun ni ó gbé iyì àti títóbi ni ó gbé fún ẹ laysa sharitun an yakuna rizqu mala kun qanu wa hamadillahi ta'ala. dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún nǹkan tó bá ṣe fún ẹ kun yẹn qanu kó o sì jẹ́ni tó yáyọ̀ ọkàn wa hamadillahi ta'ala. ó dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run wípé wa mimma razaqnahum yunfiqun kì í ṣowó ló ní kò ní inú nǹkan tá a bá fún ẹ ó jẹ́ láàkáyè lá fún ẹ kò ná mimma razaqnahum nìyẹn tó bá jó yé lá fún ẹ ná síbi tó bá yẹ tó bá jẹ́ sùúrù ni ná síbi tó yẹ gbogbo nǹkan tó lọ́n bá fún yàn ò ní rísíkù kò sí ní sẹ́ni tọ́lọ́run fún ní tí ó fi sí. kò sí ìbéèrè tí mo fẹ́ béèrè ní àárín yẹn gbogbo tí ó dáa tọ́lọ́run pàṣẹ káṣe nígbà tí à ń sọ̀rọ̀ ìbàjẹ́ tọ́lọ́run sì yàn dandan kí ní débẹ̀ ó sì sọ fún wa pé òun ò fẹ́ wọ́n wá sọ pé gbogbo tó bá lè ṣe dáadáa tó tọ ojú ọ̀nà tó dáa ẹ̀san bẹ ládàá bẹ fún wọn ẹni tó bá sì ṣe ìdàkejì tí ń jẹ́ ìbàjẹ́ ìyà ń bẹ fún wọn àdéhùn rẹ̀ sì ń bẹ ṣé ìjọba lẹ́yìn náà kún ìbàjẹ́ tó fọ́n káyé nísìn ẹni tí ó bá ṣe ní tí ọ̀dà ó lọ́nà tí wọ́n máa fi mú tí gbogbo ayé ó mọ̀ pé kò dáa ṣé kò bófin democracy mú pé ẹni tó bá ṣe dáadáa náà kó lọ́nà kan tí wọ́n mọ̀ fi appreciate wọn láti mọ̀ pé ọ̀nà ìlú yẹ ká tọ̀ táwọn ọmọ gba first class ní school tí wọ́n ní wọ́n ń pè wọ́n ìjọba fún 200,000 wọ́n wá ṣe BBM àbí kí náà máa ń ṣe kó wá fẹ́ nìkan 40-50 million sọ́nà yẹn ní kò sí ní ọ̀nà àbàjẹ́ sáwọn èèyàn ó fẹ́ tọ ojú ọ̀nà ẹ̀kọ́ sọ́nà BBM kọ́ ni wọ́n mọ̀ tọ̀ àbí bíbí nàìjà tó nǹkan ni wọ́n mọ̀ tọ̀ ṣèjọba ní òun ran ìbàjẹ́ lọ́wọ́ lẹ̀ ṣá. a ní gbogbo òṣèṣì wa la fi ń ràn bàjẹ́ lọ́wọ́ Allahu Akbar. ẹ wo mi ò fẹ́ sọ mi ò fẹ́ dárúkọ àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan ká fi wọ́n ṣe sàárà àwọn ilé iṣẹ́ kan wà wọ́n ń ṣe nǹkan múmu tó bá ti mú dérí ẹ̀ tó bá ti rí nǹkan báyìí lórí ẹ̀ wàá jẹ nǹkan báyìí àwọn èèyàn ó wà rọ lọ́gbà ẹlòmíì kírètì nǹkan tó fẹ́ mú yìí ó ti rà á ìyẹn wá dá diabetes sí lára kódà bóró wó ọ̀hún kò lè fi wo àwọn kò lè fi wo tó dá sí lára kẹ́kùn tó dé gan ó ti dá lábọ̀ ara. yóò rájọ wọ́n wádìí rí tó tán ya nǹkan sí tó yẹ pé irú nǹkan tán yà sí yẹn òun ni ó jẹ tó bá ṣàbí 4 àbí 5 nǹkan tó jẹ wọ́n ti wá ṣe àwọn ìdérí yẹn a sì pé fúrúgudú láàbẹ̀ kò sí ó lè jẹ́ fèrè. Allahu Akbar. kódà tó ń bá lọ jẹ̀bù ìlérí ọtí tó bá ṣí ní tó bá ra yẹn náà ni wọ́n tún yà sínú ìlérí ọtí tó bá ra bí 500 bóyá ẹyọ kan ni ẹ̀bùn gidi ọ̀wà ń bẹ̀ nǹkan burúkú tí ọba àlàáfíà jẹ́ yìí náà ni wọ́n yà sínú ìlérí ọtí wàá tún gbà míì ni ọtí tó rà yìí náà ni wàá tún gbà. Allahu Akbar. gbogbo òṣìṣẹ́ wa náà ní rábàjẹ́ lọ́wọ́. Sekim. Inna Allaha yuhibbul umara'a idha khalatul ulama'a. Ọlọ́run fẹ́ràn àwọn aṣèjọba idha khalatul ulama'a. wọ́n bá rò papọ̀ máwọn àfà. Wa yamqutul ulama'a idha Ọlọ́run ó sì khalatul bínú sáwọn àfà. umara'a.
tán bá lọ ròpọ̀ máwọn aláṣẹ Allahu Akbar. لأن العلماء torí pé àwọn àáfàá yìí إذا خالطوا الأمراء tí wọ́n bá rò papọ̀ máwọn aláṣẹ رغبوا في الدنيا ayé ni wọ́n máa wá وإذا خالطهم الأمراء ṣùgbọ́n tó bá yá sí pé àwọn aláṣẹ ni wọ́n rò mọ́ wọn رغبوا في الآخرة. Allahu Akbar. wọ́n máa wá ọ̀run Allahu Akbar. kìí ṣe pé àáfàá tó sọ̀rọ̀ ẹ̀ di kíní tó yá sí pé tó bá gbọ́ ẹ̀pọ̀ bá kan ń bọ̀ yóò ti dààmú yóò ti lálàsì yóò máa sáré tẹ̀lé mọ́tò ọba mọ́tò aláṣẹ a máa ti àlùkímbà ẹlòmíì mọ́lẹ̀. Allahu Akbar. irú yẹn kò xálátọ̀ ó lọ xálátọ̀ àwọn Kálátọ̀ òun ló gbéra rẹ̀ lọ bá wọn kò ń sàwọn náà wá bá. so wọ́n báyé jẹ́ Allahu Akbar. Torí ohun tó wà lọ́wọ́ tiẹ̀ táwọn ọlọ́lá àwọn onípò tí wọ́n fẹ́ wá gbà òun lòun wá lọ gbé fún wọn yóò wá gbà èyí tó wà lọ́wọ́ tiwọn. bẹ́ẹ̀ ni yóò ju tiẹ̀ lẹ̀ Allahu Akbar. حكمتان احفظهما جيدا. àwọn ọgbọ́n méjì kan wà kéèyàn ṣọ́ dáadáa لا تتخذ أي قرارات وأنت في قمة الغضب. ò ń bínú àsìkò tó ń bínú wọn èyí páàsì Decide. wọn èyí decide أكرمكم الله. o lè decide ńgbà ẹ̀ tó bá ti ń bínú má decide ولا تعطي أي وعود وأنت في قمة السعادة. o ò gbọ́dọ̀ wá rántí pé o ṣàdéhùn èèyàn wà lórí obìnrin nísìn أكرمكم الله. ó wá ń ṣàdéhùn pé màá kọ́lé fún ẹ gbogbo tó bá fẹ́ ní èèyàn ò kì í ṣe bẹ́ẹ̀ tó sì wà láyé àṣẹ أكرمكم الله. لا تعطي أي وعود وأنت في قمة السعادة. má ṣe àdéhùn kán nígbà tó tínú ẹ ń dùn wọ́n bá wá béèrè àdéhùn sọ fún wọn kó ń ṣe sùúrù náà ẹja ṣetán. má jẹ́ kí inú ẹ dùn kó wá ní ń fún ẹ l'Amẹ́ríkà. Hukum awatifaka qabla an tahkumaka. feelings ẹ
nasu tabuki ala dunya wa qad alimat. àwọn èèyàn ń sunkún lórí ọ̀rọ̀ ayé yìí wa qad wọ́n sì ti mọ̀ yí pé anna salamata fiha tariku ma fiha. n tí ó lálàáfíà fún ẹ ń bẹ̀ ni kò ju nǹkan tó bá wà ń bẹ̀ lẹ̀. la dara lil mar'i ba'da al mawti yaskunuha. sílé kan tó wà fọ́mọ èèyàn lẹ́yìn ikú ẹ̀ tí ó máa gbé. illallati kana qabla al mawti yabniha. ilé tó kọ́ kó tó di pé ikú dé ilé yẹn ni ló máa ṣẹ́kù fún ẹ. wa in banaha bi khairin faba maskanuhu. tó bá kọ́ pẹ̀lú dáadáa ilé ni ó ṣẹ́kù pẹ̀lú dáadáa. wa in banaha bi sharrin faba baniha. tó bá kọ́ pẹ̀lú aburú faba baniha. ó ti pòfo ẹni tó kọ́ pòfo. la tadhak min ghairi sababin. má rẹ́rìn tí ò nídìí. wala tamshi fi ghairi adabin. má rìn tí ò sẹ́kọ̀ọ́nú ẹ̀. wala tas'al amma la ya'nik. má béèrè tí ó kàn ẹ́. innahu man yarhamu yurham. lọ́mọ yí pé ẹni tó bá kẹ́yàn wọ́n kẹ́ òun náà. wa man yasmutu yaslam. ẹni tó bá dákẹ́ tí sọ̀rọ̀ púpúpúpúpúpúpúpú yóò là lọ́wọ́ àwọn èèyàn. wa man yaqulil khayra yagnam. ẹni tó bá ń sọ òótọ́ yóò jèrè. wa man yaqulil batila ya'tham. ẹni tó bá ń sọ aburú yóò kó sínú ẹ̀ṣẹ̀. wa man la yamliku lisanahu yandam. ẹni tí ó bá lè di ahọ́n ẹ̀ mú yóò ṣàbámọ̀. wa man ta'anna nala ma tamanna.